kò ní dáa fọ́kọ Bíọ́dún ṣòfò yìí, kò ní dáa fún ìrìnàjò Bíọ́dún, kò ní dáa fún àtiwáyé Bíọ́dún, kò ní dáa fún gbogbo ọmọ Bíọ́dún tó máa jáde tó máa kọjú jáde lójú ẹ̀, kò ní dáa fún Ìyábọ̀ Alice Òjó, kò ní dáa fún gbogbo ọmọ Ìyábọ̀ Òjó, kò ní dáa fún ọmọ Ìyábọ̀ Òjó, kò ní dáa fún gbogbo ẹni tó ń gbé polówó fún ẹ, kò ní dáa fún Ẹsábọ̀dù tọmọtọmọ ẹ, kò ní dáa fún gbogbo ìṣẹ̀dá tó ń gbèjà, kò ní dáa fún gbogbo ìṣẹ̀dá tó ń gbèjẹ. Ẹjọ́ máa ṣorí kúkú, ẹjọ́ máa fi ọlọ́jọ́ kan dúkú ni. Ọ̀run á dá aṣọ ẹ̀tẹ̀ á fi bò mí, ọ̀run á fi aṣọ ẹ̀sìn á fi bò ẹ́ Bíọ́dún, ọ̀run á fi òkú àwọn ọmọ afárá lójú ẹ̀mí ẹ̀ Ìyábọ̀ Òjó, ọ̀run á fi ẹ́ ṣàìsàn, ọ̀run á fi ẹ́ ṣẹ̀sìn, wàá wá olùrànlọ́wọ́ òní rí. Ní olórí burúkú olóṣì èèyàn ń ta ọjà ẹ̀ ń ta fíìmù tí ṣé dandan ni kẹ́ ẹ pa àwọn èèyàn ní gbogbo àwọn tẹ́ ẹ pa sí Canada ò tó yín olórí burúkú yín bẹ́ẹ̀ bá pa àwọn èèyàn olórí burúkú Bíọ́dún Òkèwò ń gba donation náà olórí burúkú Bíọ́dún Òkèwò tó máa lọ sàárẹ̀ àwọn ọmọ ẹ̀ ó ń gba donation náà ọjọ́ tó ti gba donation mo mọ̀ kó lè ní ẹ̀ náà mo mọ̀ pàm rọ́bà ní ẹ̀ náà olórí burúkú ní ẹ̀ náà Bíọ́dún Òkèwò ṣé mo dá sọ́rọ̀ ẹ̀ rí nàbí mo jáṣẹ́ ẹ̀ rí ni. Ọlábíyì tó o fẹ́ sí Amẹ́ríkà ó máa ṣorí burúkú tọmọtọmọ ẹni ìrìn àjò ẹ máa ṣókùnkù ọwọ́ ò ní tẹnu èmi fi ètè àṣẹ mo fi gégùn fún Bíọ́dún Òkèwò mo fi gégùn fún Ọlábíyì mo fi gégùn fún Ìyábọ̀ Alice Òjó tọmọtọmọ ẹ mo fi gégùn fún gbogbo ẹ̀yin ìṣẹ̀dá tó jẹ́ pé ẹ má bìlì pé ẹ máa lọ pa orí aláìṣẹ̀ nítorí àti promote ọjà yín ọ̀wọ́n àfi yín ṣẹ̀sìn ilé ọ̀gẹ́rẹ́ aláná gbé yín ní tọmọtọmọ yín ò ní jẹ́yìn èyí olórí burúkú olóṣì ọgbọ́n tó wà lọ́dà comment section lánàá wọ́n mọ̀ kó ti ṣorí burúkú ti ṣòfò àwọn òdìsàwáwò ẹ̀ mo ń taṣọ tèmi èmi ṣára ibi fún kí n tó taṣọ mi mo ṣára Bíọ́dún ọ̀run àfòkú ẹ̀ ráre ọ̀run àfi òkú àwọn ọmọ ẹ̀ ráre lójú ẹ̀mí ẹ̀ ó máa ṣẹ̀sìn jáde láyé ni olórí burúkú Ọlábíyì tó fẹ́ ọ̀run máa fòkú ẹ̀ ráre ni ó máa ṣẹ̀wọ̀n tọmọtọmọ wọ́n máa kígbe olè mú ẹ lórí Bíọ́dún àwọn ọmọ ẹ̀ máa jalè wọ́n máa yìnbọn pa wọ́n ní nílùú tó wà. Why do they always kill people? Why do you kill people because you want to ṣé fíìmù yóò dùn ní fíìmù yóò dùn ní ẹ mọ yọ tẹ ti pa ni ọlá pé mo ti di speaker àṣírí ṣe ń tù náà tí mi ò bá di speaker yìí ò ní mọ̀ pé ilẹ̀ máa ń pa àwọn ènìyàn ìwọ lórí burúkú Bíọ́dún ìwọ wáyé má ṣe rere ìwọ lòṣì ìwọ ẹni òfò ìwọ ẹni ìbànújẹ́ olórí burúkú akídani Daniel Bíọ́dún Òkèwò ó lọ sí Amẹ́ríkà kò tún dáa fún ẹ ó ṣẹ̀wá lọ ń san owó wọ́n máa bẹ́ẹ̀ jáde ara Nàìjíríà ìgbà tó jẹ́ pé wọ́n ti lọ ìdókòdó ẹ̀ pọ̀ jù náà wọ́n ti lọ ẹ̀kọ́ tó kù Nàìjíríà náà olórí burúkú Ọlábíyì àgbébọ̀ ẹ̀dìyẹ ló gbé náà ọkùnrin mélòó ló fẹ́ tó níláárí ìwọ tó níláárí tó bá lọ ya fèsì àwọn ọlọ́mọ kó wá fi gba donation lórí online o ò lè jẹun náà Bíọ́dún ìwọ tó ti lò inferiority complex ló mú ẹ náà tó fi lọ ṣe surgery tó padà di egbò náà ebe olárùn tó ṣúgà surgery tó ṣe fún ẹ òjìnlódò ó ń rùn náà a ní mo wò ó sórí lè mú máa ṣe lè lọ́la ibi tó ti pè sórí péjì ẹ̀ ni mo wá ẹjọ́ tó bá níbi tí Bíọ́dún ti pè sórí péjì ẹ̀ ẹjọ́ fún mi another one tún lè o. ogun ló máa pa ìwọ̀n ẹ̀ wá sí làwọn. ṣẹ́gbọ́n. ìta fún ẹ ogun ló máa pa ìwọ̀n ẹ̀ wá sí làwọn àyèké ọkọ̀ ẹ̀ báyìí tó máa tún àmì yíká ọkọ̀ ẹ̀ làwọn. sotiri kan tó gbé jáde ogun ló máa pa ẹ́ Bíọ́dún Òkèwò ogun ló máa pa Ọlábíyì ogun ló máa pa ọmọ bíbí Ọlábíyì wọ́n máa ru òkú ọmọ tó jáde Ọlábíyì lára Ọlábíyì wọ́n máa ru òkú ọmọ ẹ̀ wá bá lé ni wọ́n máa ru òkú àwọn ọmọ ẹ̀ wá bẹ́ẹ̀ nílé ni Bíọ́dún. tó ẹ̀yin èèyàn wa ẹ̀ mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí Lizzy Anjorin tó sọ nínú fídíò yìí ẹ̀ ti gbọ́ bí ó ṣe fún Bíọ́dún Òkèwò àti àwọn ọmọ rẹ̀ ní èpè ńláńlá níbẹ̀rẹ̀ rò wípé ọ̀rọ̀ yìí yóò padà já sí òun ẹ̀yin èèyàn wa. Ògún lákàyé ló máa fi ẹran yíyẹ̀pẹ̀ Bíọ́dún Òkèwò Ìyábọ̀ Alice Òjó Ògún lákàyé ló máa pa ẹ́ Ògún lákàyé ló máa fi ẹran yíyẹ̀pẹ̀ Ògún lákàyé ló máa fi ẹran ọmọ yíyẹ̀pẹ̀ Ẹsábọ̀dù torí Ẹsábọ̀dù wọn náà ṣiṣẹ́ yìí